máa bá wa mú ẹ jọ. nígbà tí mo débẹ̀ ìròrí mi yàtọ̀ sí ti gbogbo ó yé yàtọ̀ sí gbogbo nǹkan nílé ayé àwọn òyìnbó da orí mi wọ́n da gbogbo nǹkan tí mo ti rò rí láyé mi wọ́n jẹ́ kí n rí gbogbo nǹkan bíi pé idán nílé ayé. Bàbá mi dán nílé ayé, idán confam. À ń kọjá bì kan ó dẹ̀ dàbí ọ̀nà ó dẹ̀ dàbí àdúgbò wa lóṣòdì òwe ilé ọlọ́run àti wọ́n àánú mọ́tò ní omi à ń rí òkú dìde báyìí wọ́n ń sọ àwọn èèyàn sínú iná ẹ mú gbogbo ẹ̀ mú wa àwọn ẹlòmíì ń dákú ẹ tó bá lọ dáadáa ẹlòmíì ń fẹ́ǹtì nítorí ètò bá fẹ́ wọnú anywhere wọ́n á kọ́ tẹ̀sí gbogbo ẹ̀ wọ́n á tẹ̀sí àlàáfíà ẹ̀ ẹlòmíì ń kú síbẹ̀ tó bá kọ́ ní nǹkan tí ó yẹ kó rí bẹ́ẹ̀ náà mo lọ sí Mẹ́kà so kíní yẹn wá ẹ wo tí yẹn bá ronú kíní yẹn jù tí yẹn bá ronú jù yà á ṣe ọlọ́run ọba torí pé mo fẹ́ sọ̀kan fún mi tó wá pé àlùjànnà yẹn wà àwọn òyìnbó àti mọ̀bí tí àlùjànnà yẹn wà àwọn òyìnbó tó ń lọ ní òṣùpá tó ń lọ ní oòrùn so sẹ́rí kíní yẹn ó ń yà mí lẹ́nu tó bá gbé mi ìrísí ọlọ́run ọba ni màá ní kò sí nǹkan tó ń jẹ́ ọlọ́run àmọ́ nǹkan tí mò ń sọ fún yín bàbá ẹ̀yà mi ẹni Allah lọ́lọ́run àwọn bàbá wa ti mọ Elédùmarè àwọn bàbá wa ti mọ Elédùmarè kan tó gbé Muslim wá gbàtà wá tó pọ̀ Allah lọ́lọ́run Allah wa ń búra pẹ̀lú ìyálẹ̀ta ó ń búra pẹ̀lú òru ẹni tó dá nǹkan wọ́n ti wá sọ nǹkan kan. Assalamu alaikum àǹtílà ẹ má bínú o. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kán sọ̀rọ̀ tán náà ẹ má interject wọn náà. wọ́n fẹ́ dìfẹ́. ṣé kí n máa sọ̀rọ̀ lọ. ẹ má sọ̀rọ̀ yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ yín lọ sà. wọ́n kọ́mẹ̀ntì nsàlẹ̀ tó má dẹ̀ ṣe tán. alájà máa sọ̀rọ̀ yín lọ. ẹ má sọ̀rọ̀ yín lọ sà. so ẹni tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni ilé ayé yìí ti yàtọ̀ ayé ti gbọ́n nígbà kan sọ pé èèyàn kan lọ kàǹkan nínú àlùkùránì ló fi ya wèrè bó ka kinní kan nínú àlùkùránì máa ní ẹ ó ka kinní kan nínú àlùkùránì àbó mú nǹkan tí ò yẹ kó mu nígbà tí mo wá gbá research àti China gangan ló ń ṣe Quran fún gangan China gangan ló ń tẹ Quran tó ń kó wa so kíní yẹn ń ta làákàyè mi ká máa ní Allah ó ń fi kinní kan búra ó ń fi kinní kan búra ẹni tó dá yàtọ̀ ọ̀run máa fi nǹkan búra àwọn bàbá wa tó bí wa wọ́n ti mọ̀ pé Elédùmarè wà Elédù tó mọ̀ àrè wọ́n ti mọ̀ kó wà ká tó gbé Quran wa àti Bible mo fẹ́ sọ̀kan fún yín ní o ìtàn mo fẹ́ sọ fún yín ó lè jẹ́ òótọ́ ẹlòmíì bá lọ béèrè lọ́wọ́ bàbá ẹ̀ àbí kó lọ béèrè wọ́n nígbà tá Álímì ń bọ̀ wá sí Ìlọrin àdúrà ló máa ń ṣe ó gbé Quran wá tó máa lọ sọ́dọ̀ ẹ̀ pé wọ́n lọ sọ́dọ̀ àwọn babaláwo wọ́n fún wọn lómi wọ́n fún wọn ní kinní ara gbọ́n ń yá nǹkan kan ṣe wọ́n làwọn náà ṣe dáràn tú kalẹ̀ bí wọ́n tún ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìjọba kan dọ́dọ̀ wọn ẹ tẹ́wọ́ ẹ gbàdúrà àwọn èèyàn ò ṣe kinní kí la lè máa fáwọn náà tó máa ti wá kí la lè máa dì fún wọn wọ́n ní máa ṣe bẹ̀rẹ̀ ẹ̀ràn tún gbé wọn kankan ni ẹ máa mú ẹ máa ṣe gbogbo ẹ̀ ṣẹ́rí kinní yìí ẹ jẹ́ ká jókòó káàró kí ló ń ba Nàìjíríà jẹ́ Babalágége sọ̀rọ̀ kankan àwọn èèyàn ń táyẹ̀nsì ẹ̀ bàbá yẹn máa ń sọ̀rọ̀ máa ń bọ́ wá sí bàbá yẹn ní kí ni ẹ̀sìn Islam ṣe fún wa gbogbo àgbáyé wọ́n sọ jáde kí ni nǹkan tán produce tó jẹ́ Muslim nǹkan tán produce bàbá yẹn ní Muslim ló produce Al-Qaeda à ló produce kìnnì kan Biladin Shah àwọn Boko Haram Biladin àwọn yìí tí gbogbo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ báyìí ṣe sọ nìyẹn kí la produce bàbá yẹn tí wàá sọ pé tó bá yẹ pé wọ́n fẹ́ wọná jù Muslim ló máa wọná jù àdẹ̀pẹ́ lẹ́sìn àlàáfíà ẹ jẹ́ ká jókòó ká wúra wa o tó máa ń jókòó máa ń ro ṣe mí kọ́lọ́n dáre ṣe mí o èmi ò ń kírun mọ́ o
èmi ò ń kírun mọ́ o mo ń kírun mọ́ torí inú ilé wa gangan náà nílé family wa èmi nìkan náà ni muslim tó gbé bàbá mi dẹ̀ fẹ́ràn mi ló ṣe fi mí lẹ̀ bàbá mi gangan ní ṣọ́ọ̀ṣì àwọn ṣọ́ọ̀ṣì ayé gbà yẹn ni dad mi George ni dad mi àti Oyèdèpọ̀ bàbá kan ìyá kan ló bí wọn so èmi nìkan ni mo jẹ́ muslim tó gbé mo ṣe àwọn ìyá mi ló tọ́jú mi ni mo sọ ọ̀kọ́ lé ní ó dàbí eré mo ní tí máa rí àfáà tó kọ́ mi kéwú mo ní màá ní kàn lu àwọn èèyàn bú sẹ́rìn gan mo ní mo máa jìyà gan so ìwé la fi ń ronú nílẹ̀ Yorùbá ń bí tẹ́bá ti sọ kankan báyìí wọ́n máa ní ẹ lọ kìnnìkan kìnnìkan ṣé a lè ronú pé mo fẹ́ ṣe slippers a lè ronú pé mo fẹ́ ṣe fóníkíní báwo la alukuran ṣe fẹ́ máa ronú fún wa tàbí ṣe alukuran fẹ́ ronú fún wa pé so mo fẹ́ kí èèyàn máa rí ẹni tó lọ́gbọ́n kò ṣe kí èèyàn máa jàfẹ́ sìn kẹ́ máa ṣépè ńkọ́ ẹni àlá lọ́lọ́run báwo ni ẹni tí ó dá gbogbo ayé máa fi nǹkan tó dá sí fi búra òun fi ìyálẹ́ta búra òun fi kíníkan búra so máa rí ẹni tó lọ́gbọ́n tó lóye tó lè dá mi lóhùn torí pé mo ní kíníkan máa sẹ́ǹdẹ̀ sáfà àwọn 1000 like people ló kó muslim nílẹ̀ Haúsá tó jẹ́ mọ́mọ́là torí mi gbélé Haúsá mo gbé Zaria tàbí ń pè mí Zaria nìyẹn tó ń kú lọ dídí Christian nítorí pé kò yé àwọn kílẹ̀ ń pa wá fún kílẹ̀ ń kó wá fún tẹ bá ń gbọ́ wá sí Sarafadin ó ní òwò tó dáa jù tá láàfẹ́ jù òun ní kan ja jihad tá bá kó nǹkan bá wá ja jihad ẹrú tó bá kó ń bẹ̀ wọ́n lè ta àbí kan fi ṣòwò mo ṣe ṣe kò pẹ́ mo lè sẹ́ǹdì ẹ̀sìn kẹ́gbọ́ òrònú ṣe ẹ̀rù Allah ká ṣe ẹrú kan tó fẹ́ jù nìyẹn ẹni tó bá wáyé tí ò bá kírun ayé òfò ló wà ẹ oríṣiríṣi ìyá kan jókòó àwọn babaláwo wa mo sọ nǹkan fún yàn kan pé àwọn bàbá tó bí ànábì àwọn bàbá wọn tí wọn ò bẹ́ sìn kankan sáwọn náà máa wo náà ni ìṣòro ìfáfá kan àfa ẹlẹ́à ó sọ̀rọ̀ kankan ó sọ̀rọ̀ kan ó ní bàbá ànábì ń bẹ nínú náà ó ní kíní kan mùtọ́lí ó ń bẹ nínú náà ṣẹ́rí wọ́n ń gba orí wa rú nípa àwé tá à ń kà níjọ́ tó bá ti jókòó nílẹ̀ Yorùbá pé a lè ronú fúnra wa àwa náà lè ṣe magí a lè ṣe nǹkan báyìí nílẹ̀ Yorùbá yìí mi sọ lómi o tó wọ́n ti múlẹ̀ Haúsá ti fẹ́ wọn agbára wọn lọ́wọ́ ara wọn wọ́n ti fẹ́ wọn agbára wọn ní ìṣeré o lọ́tà Haúsá bá gbọ́ tó bá gbọ́n tó yẹ pé wàhálà máa ṣẹlẹ̀ láàrin àwọn àwa Yorùbá agbọ́n gan alóye gan àwọn bàbá wa dádì mi tó fi dàgbà tó ń dàgbà wọ́n máa gbé rédíò ni wọ́n máa kọ́ gbọ́ láàárọ̀ wọ́n gbọ́ gbẹdúgbọ́n wọ́n máa gbọ́ nǹkan tó ń lọ Yorùbá gbọ́n gan tó wáyé gbogbo àwọn kìnìyàn wọn gbé wá Yorùbá tó ń túmọ̀ ẹ̀ fún wa kò sẹ́ni tó máa gba Muslim nílẹ̀ Yorùbá ó jẹ́ tó ká fi iṣẹ́ Ìjẹ̀bú side àbábẹ́kúta àmọ́ nǹkan tí mò ń béèrè ní ẹjọ́ ẹ dá mi lóhùn ẹ̀ńtẹ́ ló dá gbogbo àgbáyé ó wá ń fi nǹkan tó dá búra ẹjọ́ kò sọ̀rọ̀ jà ẹ̀kan làá lóye ni torí ẹ̀sìn tá a gbáyé bá ó ti ń di nǹkan míì bó sọ̀rọ̀ kan ó dàbí eré wọ́n wò eré wọ́n pósì ẹ̀gàn àwọn èèyàn lọ àwọn tó lé ẹ̀kọ́ wọn pè mí ó ní mi ìbúyàn kankan o mo sọ fún wọn ni o mo ní wọ́n lọ Kwara wọ́n lọ pààyàn 200 mo ní sẹ́sìn náà nìyẹn gbogbo àwọn tọ́jọ́ pààyàn Muslim ni gbogbo wọn kò sí Christian ẹ̀kan bẹ́ẹ̀ nílùú yẹn kò sí Christian níbẹ̀ mo sọ gbogbo àwọn afa lẹ́yìn Akégbà Gold kan ló sọ̀rọ̀ pẹ̀lú baba Alábíbù pé ẹni nǹkan tẹ́ ń ṣe lọ́tọ̀ bàbá yẹn kan sọ pé kò sí nǹkan tó ń jẹ́ sẹ̀ríà bàbá yẹn kan sọ pé kò sí nǹkan tó ń jẹ́ súnà ó ń sọ pé kò sí nǹkan tó ń jẹ́ súnà ànábì mo dàgbà ànábì ti dá súnà lẹ̀ so oníkálukú dán ṣe bí politics ni àwọn kan kinní kan àwọn kan kinní kan àwọn kan nǹkan mẹ́ta nǹkan fi jẹun àwọn nǹkan mẹ́rin nǹkan fi ṣe kinní kan àwọn tó yẹ pé ibi tí àwọn tó gbádùn jù láyé àwọn àràbò tẹ bá bá wọn bí tó ti ń jẹun ẹ wò pé ṣe ṣáyé làwọn eléyìí ìjàbọ̀ ń jẹ nǹkan míì ni odidi ẹran báyìí lọ́ọ́ ti máa ṣe tó ti máa rọ̀ wọ́n máa là tí mi máa lọ Mẹ́kà yìí máa lọ sóko Mẹ́kà dáadáa máa ń ṣeré lọ a máa ń ṣe lọ sáà dùbí àbùkù sí àwọn òun ṣeré lọ bá mo lọ sí múra máa jáde máa lọ sọ anywhere a máa ń rí gbogbo nǹkan ẹ má jẹ́ ká tẹra wa ẹ má jẹ́ ká torí ẹ̀sìn ká bara wa jẹ́ ìbéèrè yẹn kan ni mo fẹ́ ẹni tó bá ní tó lọ́pọlọ tó mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ Muslim ìwé náà fi ń ronú
òun náà fi ń rorí o ibi tí mo ń gbé tẹ́lẹ̀ kí n tó kó wá síbí bàbá kan wà ń bẹ̀ sífù ìmọ̀mù ni èmi àgbàlagbà gbogbo àgbàlagbà àdúgbò àwọn ọ̀rẹ́ mi ilé mi ní kọ́ọ̀tù àgbàlagbà ọ̀rẹ́ mi ilé mi ní kẹjà àwọn àgbàlagbà máa ń bá sọ̀rẹ́ ibi òtẹ́ mi náà àwọn àgbàlagbà tó jù mí lọ síbi tí wọ́n bá wọn sọ̀rẹ́ ni níbi gan lọ́dọ̀ àwọn girama mi gbogbo àwọn àgbàlagbà máa ń jókòó tì wọ́n máa ń mọ báwo ni ilé ayé ṣe ń lọ báwo ni báyìí àwọn kan tẹ̀ tí kọ́kọ́ bá mi jà lẹ́nu àìpẹ́ yìí wọ́n mi kírun mọ́ mi ṣe kankan mọ́ mo á sọ fún wọn pé tó wáyé pé iná wà ọ̀run wà o èmi máa dún wájú ọlọ́run pé àwọn eléyìí tán pa àwọn èèyàn yìí sọ́lọ́run ló rán wọn ni súnà tó wà kò ní iye àwọn kan tẹ̀blíkì ọ̀tọ̀ àwọn kan kíní kan ọ̀tọ̀ àwọn kíní kan ọ̀tọ̀ oníkàlùkù kan ṣe oníkàlùkù ṣe jàbá oníkàlùkù kan bá bàtà mi kí wọn mi ṣe anything mo sọ fún wọn pé wọn lọ kó ara wọn pa èèyàn 200 ẹ̀mí èèyàn àdéhùn àríyàn kan sọ sí Saheed Osupa wá sọ̀rọ̀ ẹyọ kan gbogbo ayé wá jáde gbogbo wọn gba àwọn afáwà bẹ́ẹ̀ sí jáde wọ́n sọ lórí èèyàn ẹ̀mí ló sọnù o ìfún gbogbo àwọn tó pa kò sí Christian ẹyọ kan bẹ́ẹ̀ tẹ́bárí gbogbo àwọn tó pa ní ilẹ̀ Haúsá lọ́jọ́ mẹ́ta gbogbo wọn kò sí Christian ẹyọ kan bẹ́ẹ̀ Muslim náà ló para wọn. So nígbà tí bàbá yẹn sọ ọjọ́ gbogbo nǹkan tó ń kà nínú Al-Qur'ani yẹn náà ló ń ṣe nínú àwọn àdìsí yẹn òun làwọn ọmọ tó ń ṣe gbogbo nǹkan yẹn tó ń jíyàn gbogbo tó ń ṣe gbogbo nǹkan tó ń kà ní òní bàbá yẹn ti sọ pé gbogbo àwọn àdìsí báyìí irọ́ ni politics lè fi ṣe politics lè fi ṣe kò ń ṣe pé inú yín ń dùn nígbà tẹ́ bá lọ síbi kan tẹ́ pa gbogbo ẹ̀ tẹ́ wá kó gbogbo àwọn obìnrin wọn tẹ́ kó wọn lọ kí ẹ lọ́ọ́ fi wọ́n ṣe ẹ kọ́ ọmọ 10 years ọmọ tí ń lọ wọ́n kó wọn lọ so mo fẹ́ ni tó máa dá wa lóhùn ní béèrè láti gbogbo àwọn ayé ń béèrè lọ́mi pé àwọn èèyàn sọ fún mi pé Zaria ń bú àwọn Mùsùlùmí mi ì bú wọn o mi ì bú wọn bá ní mo bú wọn mo dẹ̀ bú wọn nìyẹn ẹni ẹ̀sìn kan ránṣẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn ni wá ẹ̀dẹ̀ ń pa àwọn tó jẹ́ Mùsùlùmí. kan tó ṣe kú ọmọ ẹ máa wà lórí ìjọ nọ́mbà ọmọ ẹ ọmọ ẹ sọ kankan fún gọvnọ Kwara ṣe pé sáwọn ò sí nínú ní Kwara mọ ni kọ́ dẹ̀ pa àwọn tó pa gbogbo ẹbí àwọn tó ń bọ̀ bí ìyẹn kan ṣe mú. ọ̀rọ̀ èébú ìjẹ̀bíjẹ̀ nǹkan ọmọbìnrin kan irú àwọn tó fẹ́ kó máa wá bí ìkọ́ni yẹn tó ń ṣépè tó ń ṣe kíníkan tẹ́ bá wo àwọn yẹn ó yá àwọn tí wọ́n ti tàn tó ti báyìí wọn jẹ́ láti kékeré tó ti ń bá sùn yàrá bẹ́ẹ̀ ló bá sùn kíníkan orí èèyàn kan tó sọ fún mi. Rọ́ṣídù Ọlọ́run ti gbàdúrà yín lónìí o bàbá Koko Zaria ẹ̀ má bínú. Alhamdulillah. kílẹ̀ ń sá kílẹ̀ ń wẹ̀. bàbá Zaria ẹ̀ dákun ẹ̀ má bínú torí tọ́lọ́run ẹ ní sàgbákò ẹ dákun ẹni rẹ ní tẹ́ bá mọ̀ wá mọ̀ yín. èèyàn dáadáa ni wọ́n èèyàn dáadáa ni bàbá Rọ́ṣídù nǹkan kò ní sí ẹ bùkẹ́ tẹ́ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo àwọn ìgbìyànjú ara yín everybody yóò dákẹ́ fún yín ni ẹ mọ̀ pé ẹ fẹ́ràn àwọn afá púpọ̀ Ọlọ́run ní fi hàn kan sàdáfíà yín gbogbo ìgbìyànjú yín náà rí. Rọ́ṣídù ṣé ẹ ti ṣe fídíò tí mo ní ẹ ṣe. Ṣé tàbí sọ̀rọ̀ bàbá Koko Zaria? ọmọ ilé rí ibú àgékù gíun tí mo ní ṣé ẹ ti wọ́n sọ̀rọ̀ báyìí máa ń ga sí ni níbo bàbá ṣe tó jámọ́tò láìpẹ́ ni jámọ́tò láìpẹ́ ni. bàbá Zaria ẹ dákun ẹ má bínú ẹ jọ̀ọ́ Ọlọ́run ti pọ́n yín lé ẹ ní sàgbákò tírú wa bá ń gbóyin lẹ́nu àmọ́ tà ń ṣe nu nínú gbìyànjú aṣíwájú ni nínú sàárà àfà aṣíwájú ni nínú gbìyànjú ilẹ̀ Yorùbá aṣíwájú ni nínú ẹni eré aṣíwájú ẹ fún mi 1 naira rí o àmọ́ àwọn tẹ́ ẹ̀ ń fún tá a mọ̀ pé ní eré ni wọ́n ẹ dákun ayé wọn àwọn arúgbó sì rè arígbẹ́nsà ni wọn. bàbá Rọ́ṣídù wallahi yìí tó ṣẹlẹ̀ lọ́dọ̀ Ìyá Gàmbàrí lónìí ìdójútì tààrà ni àwọn àfáà tá a máa gbà fáadùsù náà nílẹ̀ Yorùbá lónìí bí ó sì ṣẹlẹ̀ sílẹ̀ ayé wọn. wọn bá ń dúpẹ́ fọ́nà gbáfẹ́ fi sínú báàgì pé kẹwàá nù pọ́kẹ́tì
ẹ sì ń bẹ̀ mo bá ń dúpẹ́ fọlọ́run. Torí gbogbo àwọn tá fẹ́ sọ olóore àwọn tá fẹ́ sọ ìyáàdó lóríire wọ́n lé wọn kúrò tán àwọn náà kúrò tán ọmọ ti wà ní olùsí báyìí. Ẹ máa dúpẹ́ fọlọ́run àtàárọ̀ mo mọ̀ pé ẹ ti wà ń bí o ẹnìkan wà lẹ́ẹ̀ níṣẹ́ ẹ máa gáàsì láti tà lẹ́nìí. Bẹ́ẹ̀ mi náà ṣe ara ẹ má bínú nínú di lídà mi mo ti máa yẹ màlúù tí mo tà lónìí àti mọ́tò àfáàsì ní mí. Bẹ́ẹ̀ bá sì lóun mọ̀ tó jù mí lọ àjọ lọ pàdé lálìkì àmọ́ ni kò tí jù mí dùn bá sọ tíra kalẹ̀ lónìí àjọ tu ni. Bàbá mo kọ́ ọláyílà ọjọ́ Rọ́ṣídù tẹ bá ti fẹ́ Rọ́ṣídù tẹ bá fẹ́ sùn lálẹ́ yìí. Ẹ ó dán bàbá èmi mo promise yín ní ẹran iléyà ẹ má wọrí àfà. La ilaha illallah. agbọ́dọ̀ tó rí ẹ wo. Mo ti fọ́lọ̀ yín bàbá mo ti fọ́lọ̀ yín bá ẹran iléyà mi Rọ́ṣídù ẹ ní sàgbàgbọ́. Allahu akbar. Ẹ máa bọ́rọ̀ yín lọ ẹ ní ṣubú ẹ̀mí. Bàbá Zaria kìí ṣe pé torí ipa arójú yín la fi ń sọ nínú pé kéèyàn fẹ́ràn ilẹ̀ Yorùbá wọ́n ra mọ́tò fún yàn nínú pé èèyàn fẹ́ràn ilẹ̀ Yorùbá wọ́n ra mọ́tò fún yàn láyé nàbà wà ní mi èyí ò rí mílíọ̀nù láyé online MS olówó Èkó pé wọ́n bẹ̀rẹ̀ program láyé àjọ bẹ̀rẹ̀ ni èmi làfà àkọ́kọ́ tí mo bá wọn tú Kùránì kó tó kan ètò láyé Màálíkì tẹ́ bá ti dọ́dọ̀ wọn lónìí ẹ sọ pásítọ̀ náà láwùjáyé èmi mo mọ tú Kùránì fún wọn èmi mo mọ sọ link àti share ní rọfídọ ni o. Ayaba ló ń sọ̀rọ̀ èmi mo mọ bí ẹ ṣe fọ́lọ̀ olówó Èkó bí ó ṣe jẹ́ pé àwọn bọ́dà yín ni jẹ́ tí wọ́n ti sọ létà máa padà mọ̀ mí ẹ máa mọ̀ létà mi ò tó dàbí ọ̀kan wà tí mo ti ṣàlàyé fún. àdúgbò fọlọ gbogbo àfàlẹ́ Yorùbá. ẹ ní fi wọn ṣàwátì sá. tó bá ti kú bí ọ̀sẹ̀ méjì ẹ pè mí ó yá kán mú wá fún yín àbí kí n sẹ́ndì owó sí yín ìjọba fẹ́ mẹ́. méjèèjì náà ni ó dáa. Ọlọ́run kò ní bàjẹ́ fún yín sá. náà ọ̀rọ̀ yín délẹ̀ sá. àṣùbù náà ẹni sùúrù àṣùbù náà ṣe é yáfa yìí ṣe é rí ọmọ ìdójú ti wà gbogbo àwọn tó wà ń bí àbúrò àwọn wà ń bí àfa yìí irú àwọn àfa àtìyàn lè ṣòro fún yìí tó ń sọ de tó ń sọ de aládìsẹ tí pọ́ǹbì tẹ wà ní nẹ́tíwọ̀kì ẹ ti ń crack gbọ́ yín dáadáa mọ́ sà nẹ́tíwọ̀kì ẹ ti. báyìí kọ́. ó ti bẹ́tà padà sà. nẹ́tíwọ̀kì ẹ̀ wà òkè. aládìẹ sọ̀rọ̀ náà. ó ti wà òkè báyìí. hello. ó ti wà òkè sà. ẹ mute classic. mo fẹ́ ká ṣe kan fún wa. mo fẹ́. à ń gbọ́ yín sà. ẹ sọ̀rọ̀ àfáà yìí mo fẹ́ ká ṣe nǹkan dáadáa fún àfáà yìí. torí pé àníyàn ọ̀dà. bàbá ẹlẹ́ ìgbà tá ẹ̀ ti ń soríire fún wa náà fífẹ́ kù ṣé àgbẹ̀ náà lòsì làwọn àfáà wà nílẹ̀ Yorùbá nígbà táwọn pàfà ti soríire náà fẹ́ pa wọ́n. ni mo wá jọ mo mọ̀ fún ọ jọ mo wá láàsì mo mọ̀ fún ọ lówó pé yá àfáà tó bá wù ẹ lówó fún èèyàn mẹ́ta tó bá wù ẹ ní 5,000 kí wọ́n náà dẹ̀ mú mọ̀ pé ogun mo ṣáà di gbogbo tó ti ń bọ̀ tó ti ṣe kíní kan kìnìkan àfáà ń ṣe kíní kan lóògùn ogun wo làfáà ti ń lò nǹkan tẹ́yìn ń ṣe lẹ́kọ̀ọ́ ìṣẹ́ lónìí. ogun wo làfáà fẹ́ níwájú ẹ̀yin onímọ́tò ẹ̀ má bínú ẹ bá da gbogbo àwọn túbà ìtú yín bóyá lórí ọlọ́fẹ́jà ṣàgbẹ́kọ̀. ìwọ ọmọdé yìí mo rò pé mo fẹ́ràn rẹ tọwọ́ sì bá wọnú ìdíwà yìí ẹ̀tẹ́ ní máa bá bọ̀ tó o bá sọ́ra ó sì rí bú ni. so àfáà Rọ́ṣídù wọ́n ní fìlíwàrà ṣùjà ìmọ̀ràn àtọ̀sọ̀dà tábàdí pé ọkùnrin kan ní akin ẹ wo ẹ̀ à ń gbọ́ yín díẹ̀ bàbá bàbá yìí lápò ẹja bàbá sáré ẹ méjì tó ní ìdẹ́fẹ́ fún wa ókè tọ̀ ẹ bá ní ẹ mú ti díẹ̀ náà kí nẹ́tíwọ̀kì ní bàdá ẹ mú ti díẹ̀ náà kí nẹ́tíwọ̀kì ní ṣe rí wọ́n ní fìlíwàrà ṣùjà ìmọ̀ràn àtọ̀sọ̀dà wọ́n ní tẹ́ bá rí akíkanjú tó gbogbo nǹkan tó báláǹsì fún ẹbí léèrè obìnrin kan bẹ̀wọ̀n lẹ́yìn rẹ̀ tó já kíkanjú inú wọn ni mẹ́sífù wà inú wọn ni ìyáàkà àdínàní wà inú wọn ni lima wà kódà bó ṣe sí pé lima cross àwọn àǹfààní àpàdà fún fàṣẹ
smart bàbá. ẹ bẹ̀ kó ṣe dáadáa ó sì kọ 80 wọn kò lọ́pṣàn àwọn àfa àláfún fàṣẹ so àfa smart ẹ kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ikú kan fẹ́ pa yín nílẹ̀ Haúsá tí ò pa yín Ọlọ́run lẹ́kẹ̀rẹ́ rẹ̀ nílẹ̀ Yorùbá ni bíyàn bá sì jẹ́ ẹgbẹgbẹ̀rún nǹkan èèyàn ò ní rí tẹ́rí Koko Zaria ìtàn táwọn fún mi lónìí èmi ò rò kalẹ̀ lọ́dọ̀ wọn sẹ́bẹ̀ pé mi náà ń ta màálù mo dẹ̀ ń ta mọ́tò wọ́n rí mi bẹ́ẹ̀ náà fi fún mi eléri ibú tí ò tẹpọ̀ ronú wa máa rò sí nǹkan mi àtọ́ lọ́dọ̀ wọn tán fi fún wa ìwọ tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ tó fẹ́ bọ́ǹbù bí tó ní tán ṣe ò dáa ìwọ náà gbogbo sí ayé ẹ ó padà tarúkà àbí kó máa ta kíkàn ni so ìta ń sọ ni pé ẹ fàáfà ilẹ̀ lẹ̀ Ọlọ́run ti kẹ́ ìgbà tí ń dààmú ẹnìkan kò rí bẹ́ẹ̀ kan bá ta zaitun àbọ̀sọ̀pọ̀ ṣe rúkìá lónìí ní ní ti ẹrù wáyé tẹ́ ẹ̀ ráwọn oṣù fíró èèyàn ṣe ní humanity ìpínlẹ̀ Yorùbá ò dáa jàlámì àdánlẹ̀ lábáwá wáyé tó yẹ pé tá a bá wọ sányán tá a bá wọ ẹbí tí ajá ńlẹ̀ Yorùbá ò dáa ẹ já rówó anábì ò ṣe báyìí anábì ní kódà wà ló kánà àrífò dọ̀ẹ́f àádọ́tò bèlè àdìkọ̀dùsùn náà Islam máa ṣe ń lu ẹnìkọ̀ọ̀kan ó ti di nǹkan tẹ́ gbọ́dọ̀ máa ṣe wáyé tẹ́ ẹ̀ ṣe òróró ilẹ̀ lábáwá dáa bọ̀ tẹ́ bá ti rí epo ilẹ̀ Yorùbá kò dáa ẹ já ronú ẹ dákun torí tọlọ́run ẹ já ronú èmi ò wá bí nítorí anybody èsì bàbá yìí sọ yìí béèrè lọ́wọ́ rẹ̀ kì í ṣe torí rẹ̀ kí wọ́n sọ pé bàbá àkáǹtì mi rèé kankan yẹn ní ti kù sí tó kàn mí àmọ́ olówó Èkó MS bàbá wọn bẹ̀rẹ̀ lónìí àjọ bẹ̀rẹ̀ ni gbogbo àfàlẹ́ Yorùbá àti rọ́bítọ̀ pé kíní kan ọmọ kan nǹkan kan èmi náà kọ́ bẹ̀rẹ̀ lé lórí mo ti kírun rí tá fẹ́ pa ọ̀tá mi náà tí wọ́n tí mo dẹ̀ kú tí wọ́n sọ pé mi ò mi ewé ló gbà mí lẹ́lẹ́ náà àtàwọn àṣírí àtàwọn nǹkan kọ̀ọ̀kan ẹ tó bá yẹ kó rú lójú ẹ lọ sọ fẹ́ mẹ́sì pé àṣírí ọ̀la ta ló mọ̀ àdúrà wọn ò ṣe fún mi náà èyí tí mo bá wọn ṣe tá fi fún mi mọ́tò tí mo fi di mílíọ̀nìà nìyẹn náà tá fi ń kó mọ́tò fún mi kó nǹkan kan fún mi láti US abẹ́ Germany kankan so ẹ dákun afọ náà bẹ àtàlẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam àfáà Rúṣídù ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣàánú wọn ẹ má fi wọn lẹ̀ bó ṣe rí nìyẹn o ẹ yọ àfáà kúrò nínú pé tí ò bá lòdì òkú ọmọ yóò jẹun ní last 2 weeks àbí last week àwọn 12 ni mo fún ní JAMB lórí platform àwọn 4 o ni mo ṣí ṣọ́ọ̀pù fún tájà àwọn àfáà tí kò rí nǹkan kan tí wọ́n ṣe pé ẹ má lọ gba ọ́fíìsì sínú agboolé next month náà aláwọn kan tá a fẹ́ ṣe fún tọ́dẹ̀ ń tẹ̀ mílíọ̀nù so àfà tẹ́ ẹ̀ bá ti lè ṣe nǹkan tá à ń sọ yìí tẹ́ ẹ̀ bá ti ń bẹ̀rù wọn ò kó bẹ̀rù bá yín láyà tẹ́ ẹ̀ bá fi lè bẹ̀rù ọmọ yín padà ṣépè fún yín bọ́ tẹ́ ẹ̀ bá ti láyà ọmọ yín ó ṣàdúrà fún yín wọn wà máa ná kí n pé àfà yìí tẹ́ ẹ̀ ṣe yìí sódà kọ́mọdé wá padà bá irọ́ ni o ẹ ṣe nǹkan táwọn Yorùbá ò fi padà ṣàdúrà fún yín torí pé tẹ́ ẹ̀ bá lè fẹ́ dúró dẹ́sì dó tọmọ Yorùbá tẹ́ bá ní Kírísítẹ̀nù lẹ́yìn tẹ́ bá lóníṣẹ̀ṣe níjọ́ tẹ́ bá fẹ́ ṣe nǹkan kan nu lẹ́yìn abẹ́fẹ́ ṣe kó máa abẹ́fẹ́ ṣe nǹkan ṣé àwọn mùsùlùmí lẹ́lọ́ pé ń ta àwọn ọmọ tí ìyá yín jọ bí ń kọ́ ṣẹ́sọ wọn dọ̀tá ni Islam wá láti sọ yẹn dọ̀tá àfáà Rúṣídù àmọ́ bí irùngbọ̀n yín ṣe níjọ́ tẹ́ dán láyìn irùngbọ̀n táwọn òyìnbó ṣe kọ́ǹpù yìí èékánná ìyàwó yín ni ẹ̀rí nǹkan fílẹ̀ nu lé ni ṣèborí ẹni lẹ máa ń dúró sí tẹ́lẹ̀ tí gbogbo ṣòkòtò yóò máa ṣò orí àga lẹwà yìí ẹmọ yìí àgátẹ dúró lórí ẹmọ yìí dáńtà àwọn báńkà náà lò so mo fọ náà bẹyìn ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ ẹni tó bá ti wà náà láì tó bá ti lóhùn ní rèébú kò ní róríire ẹ máa ro kàbútẹ bá ti róríire ẹ máa rèébú ẹ dákun bàbá ìsìjà bàbá mú kíyín ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ téèyàn kan bá fẹ́ sórí ibú pé bò ní ti ń ṣe jẹ́ ẹ dákun bẹ́ẹ̀ ṣe mọ́ bá ṣe jọ mọ́ sọ̀rọ̀ èyí wàá dúró sórí ilá yín tá bá bí fúrọ̀ yálà yẹ ẹni ń da kó wá téèyàn bá sọ pé súfì bòdó ṣe jẹ àwọn àsọ fún pé tọ súnà tó ń sọhùn àwọn náà ń bọ́ǹbù àwọn náà ń géèyàn lérí lójijì àwọn náà ń ṣe mùsíbà kì í ṣe súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Koko Zaria àdọ̀la tá a máa sọ pé ẹ̀yà àfáà yẹn ṣe báyìí ṣe báyìí ṣe báyìí Pasuma ṣe nǹkan ọlá fásitì àdánká ṣáàrò tó bá nǹkan ṣe nǹkan ọlá fásitì àdánká dọ̀la tá a bá lọ sí Kwara State wọ́n pẹ́ ẹran màlúù fáwọn èèyàn ẹran léyà Koko Zaria ò sọ pé bóòní ti Islam ṣe jẹ́ ẹ má balẹ̀ Yorùbá jẹ́ ni Koko Zaria ṣe sọ mo ṣe fídíò rẹ̀ Saheed Òṣùpá wọ́n ṣàdúrà fún mi lẹ́ni ìyìn tọrọ àgbo ẹran léyà lọ́wọ́ Zaria náà ó dẹ̀ fún mi ní ìsìn ṣèbọ́rọ̀ ẹnu mi ló gbọ́ so ẹ má gíní kan ẹ tẹ́ bá ti tán nìsín ẹ jẹun tí àwọn yín bá ti bọ́ sọ́lẹ̀ lẹ̀ ẹ ṣe gbogbo tó bá yẹ kẹ́ ẹ ṣe
tó bá dá ọ̀dà kára yín náà ẹ tó bọ́ sí láìfù ẹ lọ ta gáàsì yín sóyún tí mo fẹ́ sọ jù báyìí lọ sàlámù àlékún. alájùkà ẹ ṣe àzúrànlá alájùṣe tí wọn bí tí nẹtíwọkì àwọn òkè sà. ṣé ń gbọ́ mi báyìí. ẹ ó clear sí. ṣé ń gbọ́ mi báyìí. ó ti clear báyìí. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín sí. ṣé ń gbọ́ mi báyìí. à ń gbọ́ yín sà. bẹ́ẹ̀ni àti gbọ́ yín sà. à ń gbọ́ yín ṣẹ́yìn ò gbọ́ wa ni à ń gbọ́ yín. mo gbọ́ yín àṣìbú náà láì lówó lọ́wọ́ àfáà ni a máa fún nìkan o àṣìbú náà mílíọ̀nìyà ni o àfáà la máa fún lówó ká wó ká ra mọ́tò fáfá ká ṣe gbó oríṣiríṣi fáfá. ẹ parọ́ àfáà tó gbọ́ kan náà sọ fún yín. ẹ parọ́ àṣìbú náà láì lówó lọ́wọ́ àṣìbú náà láì ṣé kí n jẹ́ ayé sí nǹkan kan tó ti lọ. ṣẹ́yìn àtàwọn òrìṣà àṣẹ òrìṣà nígbà tẹ bẹ̀rẹ̀ tẹ́ ìṣe program yẹn kí ẹ ti parí fàájà yẹn. a ti parí fàájà ẹ sì jábà wà bẹ́ẹ̀ fọdù wà bí kò sí fàájà nǹkan. ok ẹ má wọrí. wọ́n gbébọn sí mi lórí kí n máa sọ pé ẹ̀dùn náà ayaba wọ́n gbébọn sí mi lórí kí n máa sọ pé òun ẹsẹ̀ ní rí. mo mọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo mọ̀ sí ni ó dàgbé èèyàn kan péré ni ó mọ̀ pé mo mọ̀ sí ẹ má wọrí ẹ má wọrí mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀. so àfáì gbogbo wa a ṣe nǹkan dáadáa fáfáì torí pé àwọn èèyàn máa ń bèèrè lọ́wọ́ pé kí mo wá ń ṣe lórí ọ̀dọ̀ wọn mo ní kẹ́kọ̀ọ́ mbẹ̀ ni àṣìbí náà láì wá kó mo fẹ́ ran fún àfáà mo fẹ́ ran fún wọ́n lówó lọ́wọ́ tiẹ̀ o. irọ́ ẹ̀rọ tèmi ò kí ló ṣẹlẹ̀ èmi ò lówó lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ ṣe ẹ fẹ́ máa dá nìyẹn ní padà ni ẹ má ṣe báwọn ṣe wọ́n àmì. bàbá mi àwọn méjèèjì ni o ẹjọ́ sà mo bẹ̀bẹ̀ ní ẹjọ́ sà. àṣìbí náà láì lówó lọ́wọ́ náà. owó mi lówó ẹ má ṣe máa bọ̀ owó mi tó lówó ẹ ṣàánú mi. ẹ ní sàgbákò ṣé mo bí lè tẹ̀lé sọ́ọ̀nù. ẹjọ́ gbogbo sáré àmì wà ní tẹ bá jẹ́ ọmọ ìgboro onímọ̀tò ọmọ ìgboro kí ó lè bí o ẹ dákun ẹ ní sẹ́yìn. owó tó ń lò yẹn bá lọ kó tèmi wọ́n tiẹ̀ o. ó yà bá Koko Zaria ó yà máa bọ́ọ̀rọ̀ ẹ̀ lọ sà. ẹ declare wọ́n bá o kí ló dé àmọ́ owó kówó ni o ẹ má dọ̀ dín owó kù o. ó yà sà bàbá ó yà máa bọ́ọ̀rọ̀ lọ sà. ẹ dákun ẹ ń sọ̀rọ̀ kan lọ sà bàbá Koko Zaria ẹ tí ì délẹ̀ tán bí ọ̀rọ̀ yẹn sà. now. àwọn ti yàyà ti ṣeré ibú àti nàkíbù yàyà ìṣèkìní wọn ti ṣeré ibú sófì ló láyé báyìí àtìlẹ̀ Yorùbá. bàbá Koko Zaria sà. mọ́tò ní ó pa ogun wọn. sínẹ́tì ọ̀gọ́dọ̀ wọn ni. question kan pé tá a bá rí àáfàá tó bá lè bá wa dáhùn àwọn ìbéèrè yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àwọn ìbéèrè kan wà tó jẹ́ pé òun ló ń dọpọlọ àwọn èèyàn rú òun ló dẹ̀ ń já àwọn tó nínú Islam so ẹ jọ̀ọ́ tá a bá rí ẹni tó lè bá wa dáhùn pé why tí Allah ṣe ń fi àwọn nǹkan kan búra tó dẹ̀ jẹ́ pé òun ló dá àwọn nǹkan yẹn jọ àwọn àáfàá tó bá wọlé ẹjọ́ ẹ bá wa dá wọn lóhùn mo mú wá bí àbájá. èmi ò dáhùn. ok ẹ tẹ̀ já bí wọn náà bàbá Koko Zaria ẹjọ́ sẹ́yìn. rúṣìdù ẹ̀jọba gbé síjàbá wọlé rúṣìdù ẹ̀jọ̀ síjàbá. kò tí ì ṣáàyè lókè dáadáa ni. àwọn tá jáná sí fún mùdí òun káàsì nìyẹn àwọn tá jáná sí fún mùdí òun káàsì nìyẹn kó gbà tí Ádámù kú. sẹ́rí àwọn olóṣèlú nílẹ̀ Yorùbá ẹ dákun gbogbo yín lẹ́yìn làlùkì àmọ́ ẹ̀ tó wá sí. aláàfọ̀rọ̀ sẹ̀rí àmọ̀ ẹ máa fẹ́ gbé máa gbé wa lọ́wọ́ gbé nínú ilé rẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ò fẹ́. wọn ẹni tó bá fẹ́. kọ́lọ́mọ practice ẹnu ilé pẹ̀lú ìyàwó àtọmọ. ẹ máa bọ̀ lókè ẹ máa bọ̀ ókè mà. ó lè fi nẹ́tíwọ́ọ̀kì wọn. wọ́n ní Yàyà Gàmbàrí tí ó tán ẹ orí péjì ẹ orí pé náà kí ibo ti babẹ̀ jẹ́ ó ti sá lọ ó wá dákú wọ nípa àti wá ẹ ṣé ó ti rí bí mo ṣe bọ́lẹ̀ báyìí ó kàn gòkè ní. ó gbé sẹ́kọ̀ àkáǹtì ẹ̀ wọlé bó ṣe rí mi báyìí. sọ̀rọ̀ ni ẹ bó ṣe rí mi báyìí ojú àkáǹtì ẹ̀ kejì ni. ó kẹ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ jẹba ó dà bó ṣe rí mi lójú àkáǹtì ẹ̀ kejì. bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣó ti rí ọmọ magnum ẹ gòkè wá ó gòkè wá ó wá bá ẹ ó sọ pé àkàtì ẹ jẹ́ ó dẹ̀ gbá láyè kó dúró
ó ṣe kíní kan wọ́n ṣe gé gbogbo fídíò kan tí Yahya Gambari ti ṣe sẹ́yìn wá nìyẹn èṣù wọ àárín wọn gidi lálẹ́ yìí yóò ṣe díẹ̀. àti sàpànágà. màmá yẹn bó ṣe sọ pé òun ṣe nǹkan tó ń bá nílé kinní kan all because kan ṣá lè fi ràn án lọ́wọ́ wọ́n patronize ẹ̀ wọ́n ń ṣe then àwọn tó ń fún ní nǹkan láìra nǹkan lọ́wọ́ ẹ̀ àwọn tó ń ṣàánú ẹ̀ kinní kan before you know it mi ìmọ̀ bó ṣe ti pa pé kó bú bàbá Mordecai tọrọ yẹn ṣàfihàn ẹni tó bá mọ̀rọ̀ yẹn á mọ̀ pé kéètì ẹ sọ̀rọ̀ ayé ṣe TikTok so bọ́ torí pé mi kì í fẹ́ dá sọ̀rọ̀ then kò sẹ́ mi ìdẹ̀ fẹ́ kéèyàn mi fẹ́ kéèyàn kankan mọ́ mi ló dáa bọ́ ìgbà tó yá mo rí pé ọ̀rọ̀ ẹ̀ ṣe ń lọ mo wá try láti fẹ́ pè sẹ́yìn padà mo wà force láti join program ẹni tó bá máa ń lọ kíní ẹ̀ máa rí pé mi tẹ̀ kí fi bẹ́ẹ̀ yọjú sí kíní tó yẹ mo wá fẹ́ try láti dá padà pé nǹkan báyìí ó ṣàn sọ̀rọ̀ pé àwọn tó ń ju bomb kíní kan àwọn kíní kan ló àwọn Yorùbá ló ba ilẹ̀ Yorùbá jẹ́ ọ̀rọ̀ yẹn ó bọ́ sí insult fún mi pé mo mọ̀ pé surely kò kì í ṣe pure Yorùbá but ilẹ̀ Yorùbá náà ní ilẹ̀ Kwara then ọmọ ènìyàn ní gbogbo wa then ó tún jẹ́ ọmọ kékeré so gbogbo yẹn ni mo fẹ́ fi ṣe mọ́ bọ̀ bí mo jọ́ tí mo fẹ́ ṣe yẹ ó kó àwọn kan sọ́dọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe bákan mi dẹ̀ sọ̀rọ̀ òun gan mọ̀ pé mi sọ̀rọ̀ mo kàn fún wọn evidence mẹ́ta mo dẹ̀ sọ bí tí wọ́n á ti rí bóyá àwọn tó ń tì yẹ bóyá wọ́n ní kó block mi níbí kan ni tó máa sọ fún mi pé di àárọ̀ yìí kò sí tí ò tí ì send sí mi tán mo rí pé ó follow padà ó kọ kinní kan kí ni mo fẹ́ fàyọ ni pé ẹ jẹ́ kí gbogbo wa fi ṣàríkọ́gbọ́n ìwọ tó bá lọ fẹ́ ṣe ẹ̀sìn rẹ àwa kọ́ lọ́lọ́run tó máa gbà á bọ̀ má ever ronú láti ṣe ẹ̀sìn tó máa palẹ̀ Yorùbá. there was a time náà tán ti pa tó fẹ́ fi Sunday Igboho tó fẹ́ fi kọ́ra bíi pé bàbá yẹn wà lára kínní ọ̀hún ti gbà tán tó mú wá sí public níwájú bàbá Mordecai gangan even fídíò tí mo sọ ìgan wà níta níbi part tán ra ṣó síta ń bẹ̀ níwájú bàbá Mordecai gangan tó ti bẹ̀rẹ̀ sí fẹnu sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ kinní kan tó dẹ̀ yọ ọ̀rọ̀ Sunday Igboho kúrò bíi pé bóyá torí bó ṣe ń sọ̀rọ̀ nígbà yẹn bíi pé bóyá àwọn náà gbé sínú ilé ẹ̀ nìbàdàn tán ní kó máa sọ tó ń sọ bọ̀ ó kó gbogbo ọ̀rọ̀ yẹn jẹ kí ni mo fẹ́ fàyọ ni pé ìwà àfáà tó bá ń gbọ́ mi ìjọ́mi ènìyàn ilẹ̀ la máa ń kọ́kọ́ ní ká tó lẹ́sìn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ilẹ̀ wa bí Fúlàní ò ṣe ní gbalẹ̀ wa bí wọn ò ṣe ní sọ wá bí ẹ̀sìn àjèjì torí máa di fa ẹ̀fẹ́ ní bọ́ọ̀dì ẹ̀sìn àjèjì kankan bí kò ṣe ní pa tó bá nílẹ̀ mu àmọ́ ẹ̀sìn ìbílẹ̀ àbí nǹkan tó ń ṣe nínú ilé yín àbí àbáláyé is not ẹ̀sìn wọn ò polongo ẹ̀fẹ́ ní bọ́ọ̀dì pé kó o ṣe kó o jẹ́ dandan kó o lọ bọ̀gún àbí ṣe Ṣàngó kó o tó pèrè ẹ ní Yorùbá tó jẹ́ kí Yorùbá yẹn máa jẹ́ first máa wà wájú bí n tí mo sọ fún Mr. Ademola lẹ́ẹ̀kan nígbà táfà sọ̀rọ̀ tó fẹ́ máa sọ pé àáfà ń pẹ́ ọ̀rọ̀ sọ mo ní platform kọ̀ọ̀kan ló ní ìgbékalẹ̀ tiẹ̀ ẹ jẹ́ ká máa bá àáfà gbà bọ́n ṣe gbé kalẹ̀ torí mo mọ̀ pé tó bá dọ́dọ̀ àwọn olówó Èkó tó bá dọ́dọ̀ MS ó láwọn kankan kan mo bí ẹ dáa nítorí bá ń pè ló máa pè é tó o bá ti lè pè é jábọ́ ni tó bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá tó fẹ́ bú ilẹ̀ Yorùbá gbanú ilé ẹ lọ béèrè tó yẹ kó béèrè mo mọ̀ pé bí generation mẹ́rin nílẹ̀ ẹlòmíì o wọ́n ti di mùsùlùmí bọ̀ ìgbà tó bá fi máa tọ̀ dé generation kẹfà wàá mú tó ń ṣe nínú ilé ẹ̀ má ẹ̀ bá wá sórí public máa lu ní bíbá yìí máa wá sọ pé ẹ̀yin Yorùbá yẹ ẹ̀yin kinní kan yẹ lọ agboolé ẹ̀ bọ̀ tó bá jẹ́ ọmọ Haúsá ọmọ Fúlàní ọmọ China ọmọ Amẹ́ríkà tó fẹ́ mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ wa bí wá we will answer you ẹ ṣé gan ni mo kí gbogbo ilé èmi ní béèrè fáwọn àfáà o. kẹ ẹ yẹ dànù báyẹn retraction ló yẹ kí Mr. Sokoti ó ṣe pé àwọn ọmọ ti ṣe mistake láyé àwọn o torí wọ́n ní wọ́n fáwọn ní maka rí àwọn bóyàn nítorí pé wọ́n àmọ́ ìtumọ̀ rẹ̀ ńgbà yẹn wọ́n tó wá ní bàbá kò ní kọlá táwọn lọ maka káwọn kú dànù retraction ló yẹ kí Mr. Sokoti ó ṣe pé gbogbo ẹ̀yin mùsùlùmí gbogbo ẹ̀yin èèyàn wá maka yẹn ṣe ń tó lórí ire mùsùlùmí ó sọ pé òun ò ní lọ o tẹ́ bá gbọ́ mùsùlùmí tí bá ń sọ yí pé òun ò lè lọ maka olórí ibú ni o so ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí àbá Saudi ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ bá ní mú ọ̀rọ̀ yìí dọ́dọ̀ Mr. Sokoti bó ṣe dọ́tà ọkọ wá bá ń wò ó àwọn ẹlẹ́bọ wọ́n máa ní wọ́n report I don't know their problem so báyà kẹ́ ẹ wò ok torí mo rí reported kan èmi ò kì í búyàn I don't know why you people
I don't know why you should report my page. Mi ń búyàn, aláyé ni mò ń ṣe. Retraction ni Mr. Sokoti nídìí, kì í ṣe apology. Mr. Sokoti tẹ́ wá ń bẹ àwa Mùsùlùmí, ẹ̀yin àbúrò mi tẹ́ ń bínú, àbínú. À ń sọ wípé false accusation lẹ̀ ń fún ànábì wa, false accusation lẹ̀ ń fún Islam. Àbínú Mr. Sokoti, wàláhì àbínú. And set record straight ni. Àwọn tẹ́ ẹ ní ìwà tó ní Boko Haram ní mí yẹn, ọ̀kàrẹ̀, Ọlọ́run ṣàánú rẹ̀, Ọlọ́run tún ọ ṣe, Ọlọ́run tún ọkàn rẹ̀, èrò ọkàn rẹ̀, Ọlọ́run tún ṣe. So Ọlọ́run ṣàánú wa, èmi ò ń búyẹ̀ mi ò dẹ̀ ń ṣépè. So àánú Ọlọ́run bá gbọ́ wa. Mr. Sokoti, retraction lẹ need kò ń ṣe apology. Ṣẹ̀ wá, kì í ṣe àwọn Mùsùlùmí lẹ́ṣẹ̀. In tí ò yẹ kẹ́ ẹ sọ nípa ẹ̀sìn, irọ́ lẹ pa nípa ẹ̀sìn wa. Wípé àwọn tí ń lọ lé kéwọ̀n gan, orí burúkú kí ni kéwọ̀n gan, false accusation ni. Ìbánabí ọ̀nà ilẹ̀ yàkàyàkà pé jípátá ọmọ ọdún 5 sùn. Mọ̀ wípé tẹ́nìkan bá ba nǹkan kan jẹ́, ẹni tó gbépo lájà ò jalè bí ẹni tó bá gbà á lẹ̀. Ẹ̀yin tẹ́yin bá wọn tún sọ tó dẹ̀ yẹ pé rọ́ ni. Tẹ́ ẹ ti wá gbọ́ báyìí, tẹ́ ẹ ti wá gbọ́ yé, mo rò pé ẹ ti gbọ́ yé, lẹ́fi lè padà wá síta wípé ọ̀rọ̀ yín tẹ́ ẹ sọ kò dáa, ọ̀rọ̀ yín tẹ́ ẹ sọ dàbí pé yẹn yàgbẹ́ lẹ̀. Ọ̀rọ̀ yẹn kò tó, ẹ sọ káwọn ẹlẹ́bọ àtàwọn yòókù náà tí ẹ gbọ́ ń tẹ́ ẹ sọ ńgbà tẹ́ ń ba Ìsìlámù ló kọ́ jẹ́, ńgbà tẹ́ ń ba ànábì ló kọ́ jẹ́, ńgbà tẹ́ ń ba Allah ló kọ́ jẹ́, ńgbà tẹ́ ń ba èdè Lárúbáwá jẹ́. Ẹ mọ̀ apology, ẹ ṣe retraction wípé ẹ ti lọ wádìí lọ́dọ̀ àwọn àfáà tí orí wọn pé o. Wọ́n sọ wípé ọ̀ranyàn níṣẹ́ hajj. So Mùsùlùmí tó bá lè sọ wípé òun ò ní lọ Mẹ́kà, bí ìgbà téèyàn sọ wípé olóyún tó lóyún, bí ìgbà tó sọ pé òun ò fẹ́ bí ni. N tó lè yé wa nu. Kí Mùsùlùmí sọ wípé tóun bá fi lọ Mẹ́kà kó òun ó kú dànù. Bí ìgbà olóyún sọ wípé oyún tó ń ní yìí kó má bí. Ẹ wo bó ṣe le tó. So retraction ni Mr. Sokoti nídìí o, kò ń ṣe apology o. Mr. Sokoti ẹ̀ṣẹ̀ wá. Ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa àfáà tá a sọ̀rọ̀ àtàwọn àfáà tẹ ní àwọn àfáà kan sọ̀rọ̀, wọ́n ń pè yín lábẹ́nú. Àwọn àfáà tẹ́ lè pè yín lábẹ́nú. Wọ́n pọ̀ rẹpẹtẹ gẹ́lẹ̀ Yorùbá yìí. Àwọn àfáà ẹlẹ́bọ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ báwa ṣe sọ̀rọ̀ yẹn, Mr. Sokoti. Honestly speaking, ní ẹ̀ṣẹ̀ kankan tẹ́ ẹ ṣe èmi personally, dẹ̀ ṣe àfáà súnà kankan. Ṣùgbọ́n intẹ́ sọ́npa ẹ̀sìn wa yẹn false accusation ni. Apology kọ́ lẹ nídìí, intẹ́ nídìí ni retraction. Retraction ni pé Ìsìláàmù kìí ṣe ẹ̀sìn bú o, ilé kéwú kìí ṣe ilé ìyá o, èdè Lárúbáwá kìí ṣe èdè tí ọ̀dá o. Ẹlòmíì lè máa sọ èdè Lárúbáwá kó jẹ́ èèyàn bú, ẹni tí ń sọ èdè Yorùbá tó jẹ́ èèyàn bú náà wà, ẹni tó ń sọ èdè Òyìnbó tó jẹ́ èèyàn bú náà wà. Èdè yẹn kọ́ ló sẹ̀yìn. Mr. Sokoti ẹ kàn ṣe retraction ni wípé ànábì ọmọ ọdún 5 sùn, false accusation ni, irọ́ ni ẹ pa mọ́ ànábì. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí ń claim pé Mùsùlùmí náà níyín, irú ń tó yẹ kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ti mọ̀ nu. Ìtẹ́ fi mọ̀ pé ìmọ̀ yàtọ̀ sí ọjọ́ orí nu. Mr. Sokoti ẹ wo bẹ́ẹ̀ ṣe dàgbà tó. Ẹ wàá gbọ́ yé látijọ́ ìwí pé Mẹ́kà lílọ, hajj ṣíṣe ìkan nínú òpó Ìsìláàmù ni. Sẹ́ni pé irú àwọn àfáà tẹ́ ń sún mọ́, tẹ́ fi ń claim láì jẹ́ Mùsùlùmí, tẹ́ fi dé irú èjì tẹ́ dé yìí, àwọn alákòóbá àfáà ni. Irú àwọn àfáà tó yẹ kẹ́ ẹ sún mọ́, ó ní àwọn àfáà tá a correct yín lórí ń tẹ́ ṣe tí ọ̀dà yìí. Ọlọ́run ṣeun tá a bá ń sọ pé irú wa ló yẹ kẹ́ ẹ sún mọ́, kèkúkú ṣe polówó ní tá a bá sọ pé àwọn àfáà tó fẹ́ gbowó lọ́wọ́ Mr. Sokoti. Mo bẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kó forí jìn yín, kó forí jìn àwa náà. Mr. Sokoti, tẹ́ bá ń gbọ́ mi, tọ́rọ̀ ìbádọ́dọ̀ yín, ẹ máa wí tẹ̀lé mi, torí pé ẹ gbọ́dọ̀ renew Islam yín, ká ní Mùsùlùmí ní tẹ́lẹ̀. Tó bá jẹ́ pé ẹ kì í ṣe Mùsùlùmí tẹ́lẹ̀, tẹ́ ẹ kàn jókòó Mùsùlùmí, ẹ need láti gba Islam. Mr. Sokoti, ẹ máa wí tẹ̀lé mi. Ẹ ní ashahadu alla ilaha illallahu wa ashahadu anna Muhammadan Rasulullah. Mr. Sokoti, ẹ tún wí tẹ̀lé mi lẹ́ẹ̀kejì. Kẹ́ ẹ lè jẹ́ pé tó bá yẹ pé Mùsùlùmí ni yín tẹ́lẹ̀, ṣùgbọ́n tẹ́ ẹ sọ ẹ ti kúrò ní Islam, ẹ ń láti renew Islam yín. Tó bá yẹ pé ẹ ṣe Mùsùlùmí tẹ́lẹ̀, tẹ́ ẹ kàn jókòó Mùsùlùmí, ẹ ń láti gba Islam. Lẹ́ẹ̀kejì, Mr. Sokoti, ẹ wí tẹ̀lé mi. Ẹ ní ashahadu alla ilaha illallahu wa ashahadu anna Muhammadan Rasulullah. Mr. Sokoti, lẹ́ẹ̀kẹta, ẹ wí tẹ̀lé mi láti renew Islam yín. Tó bá jẹ́ wípé Islam lẹ́lẹ́ ń ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n tẹ́ wí ń pa Islam yẹn, ẹ ti kúrò ní Islam, ẹ wá láti padà sínú Islam báyìí pé ashahadu alla ilaha illallahu wa ashahadu anna Muhammadan Rasulullah. Ìtumọ̀ rẹ̀, èyí tẹ́ ní kí n sọ Yorùbá yẹn, ìtumọ̀ rẹ̀ ni wípé mo jẹ́rìí, mo gbà dájúdájú wípé kò sí ọba kankan tó yẹ ká lọ forí kalẹ̀ fún lódodo ju Allah nìkan lọ. Mo sì gbà dájúdájú pé ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run rán sí wa ni. So ó túmọ̀ sí pé
ìní ṣẹbọ nítumọ̀ ọ̀rọ̀ ìní máa jóògùn ìní máa lògbàdì ìní máa lóńdè ìní máa wọṣẹ́ ìní máa rí nǹkan mọ́lẹ̀ ìní máa nímọ̀ ń jẹ àwúre ìní máa nímọ̀ ń wẹ ẹ̀bẹ̀ àgbà ìní máa wẹsẹ̀ ìyọnu ayé ìtumọ̀ ntí a sọ nìyẹn. Mr. Sokoti ó kọ yín tẹ́lẹ̀ ẹ̀mọ̀túmọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ẹni ẹ̀mọ̀túmọ̀ Abdulrasaq Arọ̀záàkù ọlọ́run ọba tí máa fún yẹn ní ìjẹ ìmu ìná ìlò nírọ̀rùn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin wá ń jẹ́ Abdulrasaq ẹrú ọlọ́run ọba tí máa ṣe ìjẹ ìmu ìná ìlò àti gbogbo téèyàn fẹ́ fún nírọ̀rùn sọsẹ́ni pé ó kọ́ gidi ló kọ yín ó ní bàbá wa Ọkọya ń jẹ́ Razaki Ọkọya Abdulrasaq Ọkọya. So Mr. Sokoti lẹ́ẹ̀kan sí ẹ̀ṣẹ̀ wa o wàláyé ẹ̀ṣẹ̀ wa apology kọ́ lẹ níìdì retraction lẹ níìdì ẹ mú ìbá nǹkan jẹ́ tó jẹ́ pé irọ́ lẹ pa ẹ parọ́ mọ́ ànábì ẹ parọ́ mọ́ Islam irọ́ tí ọ̀dà ẹ pa mọ́ ànábì irọ́ tí ọ̀dà ẹ pa mọ́ Islam irọ́ tí ọ̀dà ẹ pa mọ́ Quran irọ́ tí ọ̀dà ẹ pa mọ́ èdè Lárúbáwá apology kọ́ lẹ níìdì o kò sí táwọn fẹ́ fa apology ń ṣe Mr. Sokoti torí pé ẹ̀ṣẹ̀ wa àdẹ̀ kí n so ní jàgídíjàgan mo dá Mr. padà síbi ó kọ yín kẹ́ ẹ má jẹ́ Mr. Sokoti mo dẹ̀ dá ẹ padà fún yín nítorí pé ẹ ti ṣe apology dẹ̀ máa mitigate offence ni kò kí ń parẹ́ ṣùgbọ́n kéwulẹ̀ ṣe apology lẹ níìdì retraction òun lẹ níìdì kẹ́ ẹ sọ gbogbo ń tẹ́ ẹ sọ lọ́nà tí ọ̀dà òun kẹ́ ẹ wá dá padà sọ́nà tó dáa wípé ìsìláàmù ẹ̀sìn gidi ni o kì í sì ṣe rọ́ àní kẹ́ ẹ bùkún ẹ̀sìn gidi ní ìsìláàmù ẹ̀sìn tó múlà káyè lọ ni ẹ rí i pé ńgbà tá a ní kẹ́ padà ní ìsìláàmù ní ìsìn sọ́nà yìí ní nǹkan kan ṣùgbọ́n ẹ̀yẹ lọ bá àwọn babaláwo wò wípé ẹ fẹ́ sẹ́fà ẹ gbàdúrà owó tí wọ́n kà kalẹ̀ pé ẹ fẹ́ sẹ́fà pé ẹ fẹ́ wọnú ìsìláàmù wọn ègbò owó pé ẹ fẹ́ wọnú ìsìláàmù àìgbà aṣọ àìgbà díẹ̀ àìgbà kẹ̀kẹ́ lọ́wọ́ èèyàn ṣùgbọ́n ẹ̀yẹ lọ sọ pé ẹ fẹ́ sẹ́fà ń sìn ẹ gbọ́n tí wọ́n kà kalẹ̀ ẹ rè wúrẹ́ ẹ ràgùntàn ẹ rà díẹ̀ ẹ rò wẹ́ ẹyọ so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Mr. Sokoti apology kọ́ lẹ nídìí o retraction lẹ need bẹ́ẹ̀ ti sọ wípé ọ̀rọ̀ yín dàbí ìgbẹ́ téèyàn yà kalẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ́npa Islam tẹ́ sọ́npa ànábì bẹ́ẹ̀ sọpọ́ dàbí ìgbẹ́ téèyàn yà kalẹ̀ gbogbo olórí pípé yẹ kọ́ mọ̀ pé nǹkan ìkórìíra ni tẹ́ sọ jáde ṣùgbọ́n àwọn ẹlẹ́bọ ó tún ń bá yín rún mọ́bì kan náà wọ́n lé láwọn mùsùlùmí ti fún yín lówó mùsùlùmí ò ní owó tó fẹ́ máa kó fún yẹn lọ́wọ́ mùsùlùmí lówó lọ́sùn àlówó tá a fẹ́ ráyẹ̀ sínú ẹ̀sìn wa ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ ìsọ ẹwà ẹ̀sìn láàfin pé èèyàn sínú ẹ̀sìn àdẹ̀kí ń fọ́ọ̀sì èèyàn so àkínṣe Boko Haram àkínṣe banditi alhamdulilayi rabbil alamin ẹni tí bá ń sin òòṣà ẹni tí bá ń sin Ṣàngó ẹni tí bá ń sin Ògún ẹni tó bá ń gbégún gangan àwọn ni banditi nítorí wípé iṣẹ́ tí banditi máa ṣe ni pé kọ́ máa gba nǹkan èèyàn lọ́nà tí ọ̀tẹ́ yẹn lọ́rùn eléégún máa fẹ́ gbá lé àwọn èèyàn kó ń di ọjà wọn nítorí pé wọ́n fẹ́ kó ọjà wọn lọ́jà so ìjàgídíjàgan orò ẹ̀sìn tí a ní máa pa obìnrin ni so ẹ̀sìn jàgídíjàgan nìyẹn Ògún máa fẹ̀jẹ̀ wẹ̀ so ẹ̀sìn jàgídíjàgan nìyẹn Ìsìláàmù kìí ṣẹ̀sìn jàgídíjàgan kìí ṣẹ̀sìn orò kìí ṣẹ̀sìn ẹbọ kìí ṣẹ̀sìn Ṣàngó so Mr. Sokoti intanidi ni retraction kìí ṣe apology asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. Madam Suudi. Ilé ìwé kọ́mẹ́ntì ẹ wá ìkọ́mọ kọjú rẹ̀ síra mi àwọn elébo tí bẹ́ẹ̀ ṣépè wá ṣé wọ́n sá rìpọ́tù kúnú ṣé ṣe ìṣe. How about her? Is she around? She's not around. I get it.